mẹ́ta kan lànàbí mójútó láyé ní ayé ànábì ò fi dàrú. Gbogbo èèyàn tó náà bá fẹ́ sọ pé òun náà fẹ́ ganu ayé yẹn. Ní gbogbo ayé tó lò ànábì rí àwọn ọ̀tá tó pọ̀. Àwọn àfáà náà rí àwọn ọ̀tá tó pọ̀. Kí ni ẹ̀kọ́ ta fẹ́ yọ kó nípa ànábì rí ọ̀tá tó pọ̀? Tẹ́ bá dé Canada ó ní ibi kan tó ń pè ní Ottawa. Nǹkan tó ń pè ní Ottawa wọ́n á bí àwọn tí ń bẹ Canada pé kí ló dé tó ṣe ń pè ibì kan ní Ottawa ní Canada. Ìyẹn túmọ̀ pé kò síbi tó bá dé láyé yìí ọ̀ bọ̀ ọ̀tá ni. Kò síbi tí àwọn bá dé láyé tí ò ní rọ̀tà. Ìyẹn túmọ̀ pé ọ̀tá tún wà ní Canada o. Tó bá sọ pé ó ti jápa kó Nàìjíríà ọ̀ tún wá bá àwọn ọ̀tá kan ní Canada. Ànábì Muhammad ó fèsì àwọn ọ̀tá tó pọ̀. Sallallahu alaihi wasallam. Nǹkan mẹ́ta wá ní ànábì wá fi jẹ gàba lórí àwọn ọ̀tá rẹ̀. Táwọn ọ̀tá rẹ̀ ò fi gbérí mọ́. Tó dásí pé ní Mẹ́kà ní sìn ànábì náà nìkan náà sìn. Ànábì náà ń gbéga. Ànábì náà ń wò láwòkọ́ṣe. Ẹ̀yin náà wò láti bàtà ànábì ti kú. Kò sí yàn kan tó wá ń wò láwòkọ́ṣe ní Mẹ́kà, ní Madina àti ní gbogbo Islamic countries tó tayọ ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Kí ló fa nǹkan mẹ́ta náà ni? Àkọ́kọ́ nínú nǹkan tó jásí pé ànábì mójútó. Òun náà ni pé ànábì kò kí ń bínú. Ànábì ò ṣe oníbínú. Ìwọ náà wò, ìwọ tó jásí pé ó jáfà, ó gbọ́ pé àwọn èèyàn kan